ànábì náà tó wá sí wàhálà yìí tí ọlọ́run fi sẹ́rán tó jìyà tó fara da gbogbo wàhálà fìtínà tí islam fi wá sẹ́kù débi tó délé ní ọlọ́run ò mọ́sà bá wa ṣe àlékún kẹ́ ànábì wa muhammad àtàwọn aráalé àtàwọn sọ̀hábà rẹ̀ gbogbo akápẹ́ allahumma salli ala sayyidina muhammad wa ala alihi wa sahabihi ajma'in. lẹ́yìn náà àwa tọrọ ìkẹ́ àti ìgẹ̀ gbogbo àwọn tí wọ́n fi ara fi kọ̀ọ̀kẹ́ lé wa lẹ́nu ọlọ́run mọ́sà bá wa kẹ́ gbogbo wọn gbogbo àwọn tó ti lọ ọlọ́run bá kẹ́ wọn àwọn tó kù láyé ọlọ́run jẹ́ kí àtúbọ̀tán wọn dáa gbogbo àwọn àfáà tí wọ́n ń ṣiṣẹ́ tí wọ́n ń pèpè sójú ọ̀nà ọlọ́run ọlọ́mọṣà ẹ̀san kálukú wa ní ẹ̀san olóore gbogbo àwọn ọmọ ìyá wa tí wọ́n ti kọjá síwájú ọlọ́run ọlọ́mọṣà bá foríjì wọn àwa tá a kù láyé náà ọlọ́run bá dákun ó foríjì àwa náà kọjọ́ oníṣẹ́ wa ká tó kù láyé la ilaha illallah abáríkà ramadan tọdún èyí ọlọ́run àwa tá a bẹ̀rẹ̀ pẹ̀lú bismillah àwa náà ní ká gúnlẹ̀ pẹ̀lú alhamdulillah ọlọ́run kọ́ wa gbá ní bàdà fún wa mọ́jà sí lásán la ilaha illallah naam gẹ́gẹ́ bí àkòrí ọ̀rọ̀ tí a ń pè ní topic tí wọ́n ní ká sọ̀rọ̀ lé lórí òun náà ni pé ipò wo ni islam wà láyé lénìí islam tó jẹ́ ẹ̀sìn àlùbáríkà ẹ̀sìn ọlá ipò ni islam wà gan ká gbéra wa léèrè ká tó wá pé ipò ni islam wà ká kọ́kọ́ béèrè pé kí ni ń jẹ́ islam gangan ma huwa al-islam ìgbà tí àwọn àfọ́ elédè tí wọ́n tú pé kí ní jẹ́ islam wọ́n ní al-islam huwa al-inqiyadu lillah wal-khudu'u lahu bi-tawhidihi wal-ikhlasu lahu wa ta'ati awamirihi wa tarku nawahihi. ìpè ohun tá à ń pè ní islam náà ni kéèyàn ó jupájú sẹ́lẹ̀ fún ọlọ́run wal-khudu'u lahu kéèyàn ó sì máa tẹríba fún ọlọ́run ọba bi-tawhidihi pẹ̀lú pé ìmọ̀ ọlọ́run ọba ní ọ̀kan pé ọlọ́run ọba yìí náà ní ọba ọ̀kan ṣoṣo òun náà ni al-awwal wal-akhir wal-zahir wal-batin òun lọ bá tí ń bẹ wájú tí ń bẹ lẹ́yìn tí ń bẹ lókè tí ń bẹ nílẹ̀ tó yẹ pé kò síbi tí a lè wọ́ ọlọ́run bá sí kéèyàn gbà bẹ́ẹ̀ wal-ikhlas lahu gbogbo sẹ́tẹ̀yìn ọba ṣe fún ọlọ́run ọba kéèyàn ó ṣe ní mímọ́ kéèyàn fọ iṣẹ́ rẹ̀ mọ́ fún ọlọ́run ọba ó kírun ni kò ṣe nítorí tọlọ́run ó gbààwẹ̀ ni kò ṣe nítorí tọlọ́run gbogbo nǹkan ìjọsìn ìbàdàt watakorbat gbogbo àwọn nǹkan tá a fi sin ọlọ́run tá a máa fi súnmọ́ ọlọ́run bá ní kí wọ́n máa ṣe nítorí ẹnì kankan kí wọ́n ṣe ikhlasu lahu wa ta'ati awamiri kí wọ́n sì máa tẹ̀lé àṣẹ rẹ̀ wa tarku nawahi gbogbo tọ́lọ́ bá sì kọ̀ pé ká má ṣe kí wọ́n jìnà sí. al-islam qawlun wa amalun zahir èyí ó ṣe islam yìí pẹ̀lú pé wọ́n máa sọ lẹ́nu wa amalun zahir ó sì máa ṣe iṣẹ́ rẹ̀ táwọn yóò sì máa rí pé mùsùlùmí lélẹ́yìí kí ni kóòlù òun náà ni kéèyàn gbà à ń tashhadu la ilaha illallah kéèyàn gbà pé kò sí ọba kan máa fi ọlọ́run ọba kan ṣoṣo wa anna muhammad rasul kí wọ́n sì gbà pé anabi wa muhammad òjíṣẹ́ ọlọ́run ọba ni wa iqamus salat wa ita zakat wa sawm ramadan wa hajjul bayt liman istata'a ilayhi sabil ohun tó ń pè ní islam náà nìyẹn kéèyàn máa kírun kó sì gbààwẹ̀ kó sì yọ sàká tó bá ní owó lọ́wọ́ kó sì lọ sílé olúwa nígbà tí ọlọ́run bá fún ní agbára láti lọ ohun tó ń pè ní islam nìyẹn islam yìí ó wá pín sí ọ̀nà méjì bá ṣe máa ṣe ìbádà tá máa sin lọ́hun tá máa kírun tá máa gbààwẹ̀ yìí bẹ́ẹ̀ náà ni islam tún gbé orígun kẹwàá tó ń pè ní al-akhlaq al-mahmuda tó ń pè ní ìwà rere ìwà ọmọlúàbí ìwà téèyàn ó hù tí ó rí pé ẹni ọlọ́run lélẹ́yìí ìwà téèyàn ó hù tí ó rí pé ọmọlẹ́yìn anábì lélẹ́yìí èyí ni anábì wa muhammad sallallahu alayhi wa sallam ló ń sọ fáwọn sàábé rẹ̀ níjọ́ kan ńgbà tí wọ́n jókòó anábì wa ní ǹjẹ́ ìsàábé mi ǹjẹ́ mọ̀ pé innama bu'istu li utammima makarimal akhlaq ǹjẹ́ mọ̀ pé gbígbé tí wọ́n gbé mi dìde yìí wọ́n gbé mi dìde láti wá pé àwọn ìwà alápọ̀nlé ìwà ọmọlúàbí ìwà abiyìn ìwà oríire ìwà àánú torí ẹ̀ lọ́lọ́run bá fi gbé mi dìde torí pé àwọn lárúbáwá láwọn ìwà kan tí wọ́n máa ń hù kó torí pé islam dé lànàbí wá ní àwọn ìwà táwọn lárúbáwá ń hù yìí tó jẹ́ àwọn ìwà tó dà yìí tó jẹ́ àwọn ọmọlúàbí bu'istu li utammima makarimal akhlaq wọ́n wá gbé mi dìde kéèké mi náà wá pé àwọn ìwà yìí fún ẹ̀yin ènìyàn ẹni náà Al-Qur'an fi sọ fún àwọn ènìyàn pé bada usubillahi minash shaitanir rajim laqad kana lakum fi rasulillahi uswatun hasana
lima kana yarju Allaha wal yawmal akhira wa dhakara Allaha kathira. Ọlọ́run bá ní pàápàá ibẹ̀ fún ẹ̀yin èèyàn tẹ́ bá fẹ́ wòye ẹ wara Ànábì uswatun hasana, àwọn wàre, àwọn wà àlùbáríkà, àwọn wà dùnú, àwọn ọmọlúàbí, àwọn àtẹ̀yẹ fi dẹni Ọlọ́run fi Rasulillah ibẹ̀ fún Ànábì wa Muhammad. Liman kana yarju Allaha wal yawmal akhira, ìwọ tó bá fẹ́ mọ̀ pé báwo ló ṣe fẹ́ sin Ọlọ́run lára Ànábì ló ti kọ́. Ìwọ tó bá fẹ́ mọ̀ pé báwo ló ṣe fẹ́ bá àwọn èèyàn lò usnul muhammalat, àwọn yani good relationship pẹ̀lú àwọn èèyàn, báwo lè yẹn ṣe fẹ́ bá àwọn èèyàn lò tí àwọn èèyàn fi mọ̀ pé àwọn eléyẹn ni ire ni wọ́n. Ọlọ́run ní bẹ ní ara Ànábì wa Muhammad. Liman kana yarju Allaha wal yawmal akhira, wọ́n tó bá sì mọ̀ yí pé njọ́ kan á jábọ̀ gbogbo nǹkan tá à ń ṣe fọ́lọ́run. Ẹ wo ara Ànábì kẹ́ kọ́ sí, ẹ wo ara Ànábì kẹ́ fi hùwà, ẹ wo ara Ànábì kẹ́ fi sọ̀rọ̀, ẹ wo ara Ànábì kẹ́ fi bára yín lò. Naam, bí Islam ṣe wà nìyẹn. Islam wà látara ibadat wal muamalat. Tí ẹ bá ní ìbádà tí ń kírun, tí ń gbàwẹ̀, tí ń yọ sàká, tí ń ṣe gbogbo àwọn nǹkan tí Ọlọ́run ní ká ṣe nì, tí ó bá ní àwọn ìwà rere, àwọn muamalat, àwọn àbáṣepọ̀ láàrin èèyàn, àìníwà dáadáa pẹ̀lú àwọn èèyàn nì, nínú mọ̀lẹ́bí ni, láàrin ọ̀rẹ́ ni, láàrin àdúgbò ni, láàrin ìlú ni, tó yẹ pé ní níwà rere pẹ̀lú ẹ̀sìn tó ń hù, ó lè ba àwọn ìbádà téèyàn ń ṣe jẹ́, ó lè fa kọ́lọ́run má gba ìrun èèyàn, kọ́lọ́run má gba ààwẹ̀ èèyàn. Ààwẹ̀ là ń gbà yìí, oṣù kan gbáko á fi gbà àwẹ̀, á fi jí lóru ànísùn, á ṣe tajud, á ṣe tarawih, á ṣe tilawatul Qur'an, á ṣe àwọn ìbádà oríṣiríṣiríṣiríṣi téèyàn bá níwà rẹ̀ pẹ̀lú èèyàn àwọn nǹkan téèyàn ṣe nì, Ọlọ́run bò ní tẹ́wọ́ gbà lọ́wọ́ èèyàn, ó lè bá ẹsẹ̀ yẹn jẹ́ níwájú Ọlọ́run ọba. Lọ́ fi ní al-Islam qawlun wa amalun zahir. Naam, tí bá wà ń lọ bẹ́ẹ̀, Ànábì wa ní Islam yìí, ìkẹta lè pè ní Islam láàrin ara wa náà ní ìfẹ́. Ìfẹ́ yìí iná ni wá sọnù láàrin àwa mùsùlùmí lénìí. Torí ńgbà tí Ànábì dé pẹ̀lú àwọn sàábé rẹ̀, Ànábì lo ìfẹ́ láàrin ara wọn. Ó lò fẹ́ yìí débi pé tí ẹ bá wo ìfẹ́ tí Ànábì wa Muhammad lò pẹ̀lú àwọn sàábé rẹ̀, Ànábì sọ̀rọ̀ ẹ̀ kalẹ̀ débi pé tí àwọn sàábé ni wọ́n ṣẹ̀ṣẹ̀ máa ń fún Ànábì lé pé hadha huwa raisuna, hadha huwa qaiduna, eléyìí olórí wa ni, eléyìí aṣáájú wa ni, eléyìí òjíṣẹ́ wa ni, eléyìí ẹni tí ó sì pẹ̀ wá níwájú Ọlọ́run ọba ni. Ànábì ò rí rẹ̀ gẹ́gẹ́ bí ẹni pé òun jẹ́ nǹkan kan, níbi sọ pé innama ana basharun mislukum, èèyàn ara yín, èèyàn bí ara yín lèmi náà, yuha ilayya, àmọ́ ohun tí mo kàn fi jù yín lọ náà ni pé wọ́n ránṣẹ́ wá yìí sẹ́mi, màláíkà yìí yọ sẹ́mi ń jíṣẹ́ fún mi, náà mo fi ju ẹ̀yin ẹ̀dẹ́ yẹn lọ. Tí ẹ bá ṣe bẹ́ẹ̀, ẹlẹ́ran ara yín, èèyàn ló bí mi náà, obìnrin ló bí mi, ọkùnrin ni bàbá mi ń jábọ́ látókè. Ànábì wa ní ẹ̀yin mùsùlùmí òdodo, ẹ jẹ́ ń sọ fún yín, Islam tẹ́ gbé dání yìí, ìkankan lẹ́ẹ̀fi kún tẹ́ tún fi rọ́nà lọ. Òun náà ni la yu'min ahadukum hatta yuhibba li akhihi ma yuhibbu li nafsihi. Ẹ lè di mùmínì o, ẹ lè jẹ́ olóríire láyé o, ẹ lè jẹ́ ọmọlẹ́yìn àmì Ànábì tó bá jọ́ ǹgbàlà kìyàmà, àyàfi kẹ́ fi nǹkan kan kún. Kí ni nǹkan náà? Òun náà ni al-hubbu sadiq, ìfẹ́ òdodo. Ká nífẹ̀ẹ́ tí ò ní jẹ́ ìfẹ́ orí ahọ́n lásán. Kò nífẹ̀ẹ́ ọmọlàkejì rẹ gẹ́gẹ́ bí nǹkan tí wọ́n náà fẹ́ kó ṣẹlẹ̀ sí ẹ. Ro dáadáa sí ọmọlàkejì ní nǹkan tí wọ́n náà fẹ́ kí wọ́n rò sí wọn náà. Gbìyànjú kó nẹ́wọ́ sọmọlàkejì nǹkan tí wọ́n náà bá fẹ́ kí wọ́n nẹ́wọ́ bẹ́ẹ̀ sí ẹ. Ròyìn ọmọlàkejì rẹ gẹ́gẹ́ bí ìwọ náà ṣe fẹ́ kí wọ́n ròyìn rẹ. Ṣe dáadáa sí ọmọlàkejì rẹ gẹ́gẹ́ bí ìwọ náà ṣe fẹ́ kí wọ́n ṣe dáadáa sí ẹ. Ànábì ní gbogbo ẹni yóò tó bá fẹ́ pèrè ní mùmínì òdodo, la yu'min ahadukum hatta yuhibba li akhihi ma yuhibbu li nafsihi.
a lè jẹ́ mùmínì àfi ká ní ìfẹ́ yìí ló wá sọnù láàrin àwa mùsùlùmí láyé lẹ́ni torí pé ibi tí islam ti ń bọ̀ islam wà dínú salam ẹ̀sìn ọ̀la ni ẹ̀sìn àláfíà ni àìsí ìfẹ́ yẹn láàrin ara wa mọ́lẹ̀ ní ọwọ́ á jẹ́ kí salam yẹn ká sàfẹ́kù salam ó di pé islam fẹ́ sẹ́kù ní orúkọ lásán pé alislam ẹ̀sìn alibarika ni ẹ̀sìn ọ̀la ni a wá béèrè pé ọ̀la yẹn gẹ́gẹ́ ibo lọ́la yẹn wà láàrin àwa mùsùlùmí lẹ́ni ibo ni ọ̀la yẹn wà láàrin wa torí pé láyé lẹ́ni àwa mùsùlùmí àárínra wa ní ìrí ọmọ ìyá kan náà ma tí Al-Qur'an ti ṣe ojú ọyọ pé innamal mu'minuna ikhwa faslihu bayna akhawaykum ẹ̀yin Al-Qur'an ní sọ̀rọ̀ ẹ̀ fa ipa ẹ̀yin mùmínì òdodo ẹ̀yin mùsùlùmí òdodo ọmọ ìyá kan náà níyìn ànábì kan náà ní Kùránì tẹ́ ń ká ò pé méjì kíbílà tẹ́ ń dájú kọ kò pé méjì ààwẹ̀ yín tẹ́ ń gbà oṣù kan náà ní gbogbo yín gbà á bẹ́ẹ̀ bá fẹ́ ṣe hajj oṣù kan náà lẹ́jọ́ lọ sí hajj kí ló wáá dé innamal mu'minuna ikhwa kí ló dé tẹ̀ ní sọmọ ìyá kí ló dé tẹ̀ ní rẹ́pọ̀ faslihu bayna akhawaykum tẹ́ bá tẹ̀ rí nǹkan kan tó kù díẹ̀ káàtó lára ara yín al-islah as-sulhu khairun kéèyàn ṣe àtúnṣe yẹn òun ló fi ń lóore jù ní àtúnṣe tí ò ní jẹ́ àtúnṣe pé ó yẹ̀yẹ́ ọmọ làkejì rẹ ní àtúnṣe tí ò ní jẹ́ pé ọmọ fi ọmọ làkejì rẹ ọmọ fi sáyẹ̀ wá ní àtúnṣe tí ò ní pé ọmọ tún ní àṣírí ọmọ làkejì rẹ síta ní àtúnṣe léyìí tó yẹ pé ní ó wo pé ọmọ ìyá mi lélẹ́yìí káwá wo láyé lẹ́ni ẹ wo bí àwa mùsùlùmí gba àní àtàkìbẹ̀ náà ìsọ ìjọmọ ìyá kan náà tí ń bẹ láàrin wa yẹn àti sọnù alhubbu baynana ìfẹ́ tí ànábì sọ pé ká nífẹ̀ẹ́ ara wa yẹn àti sọnù ipò tó islam wa wà láyé lè ní ipò náà ni pé a ṣe àfẹ́kù ìfẹ́ láàrin ara wa a ṣe àfẹ́kù ọmọ ìyá láàrin ara wa ànábì wa muhammad sallallahu alayhi wa sallam ànábì tún sọ fáwọn sàábẹ̀ rẹ̀ pé walladhi nafsu biyadihi la tadkhulul jannata hatta tu'min wala tu'minu hatta tahabu afala adullukum ala shay'in idha fa'altumuhu tahabbabtum afshu salam bainakum sallallahu alayhi wa sallam Ànábì ní walladhi nafsi biyadihi mo fi Ọlọ́run bá tí ẹ̀mí mi ń bẹ lọ́wọ́ rẹ̀ mo fi búra fún yín mo fi Ọlọ́run bá tó yẹ pé ní òun náà ló fún mi lẹ́mìí òun náà ni ó sì gbẹ̀mí ní sì jíṣẹ́ fún jọ́ kan Ànábì ní ẹ lọ mọ̀ o la tadkhulul jannata la tadkhulu aljannata hatta tu'minu Ànábì ní ẹ lọ mọ̀ ẹ lè wọ àlùjẹ́nà tí gbogbo wa ń kébò sí àwọn àlùjẹ́nà Allahumma arzuqna aljannata firdaus Ànábì ní àti jannati firdaus ni àti jannati naimi ni àti jannati mawa ni àti jannati khulud àti gbogbo àwọn àlùjẹ́nà yìí ẹ lè rí kankan wọ́n bẹ̀ hatta tu'minu Allahu akbar àyàfi kẹ́ nígbàgbọ́ sí èmi Ọlọ́run ọba kó gbà yí pé ọba tó dá wọn náà lọ́dọ̀ ọmọlàkejì rẹ kó gbà yí pé ìmọ̀nà tí wọ́n ní nì kìí ṣe pé ìwọ ló ní agbára tí Ọlọ́run bá fi fi ọmọ náà nì irun tó ń kíni kìí ṣagbára rẹ ló fi ń kí Ọlọ́run ló yọ̀ǹda fún ọ tọ́lọ́run ọba yọ̀ǹda fún kó kírun ò lè rírun kí àwẹ̀ tó ń gbà ní gbà yí pé Ọlọ́run ọba iná ló fún ọ ní yọ̀ǹda kó rí àwẹ̀ nígbà tọ́lọ́run ọba fún ọ ní yọ̀ǹda ò lè ráwẹ̀ náà gbà má wo àwọn tí ò kírun àwọn tí ó gbàwẹ̀ má wò wọ́n níwò yí pé olórí ibú làwọn eléyìí ń rọ́ torí pé ńgbà tí ẹ̀dọ́ ọba tí kò láyé kò tí ì mọ òun kò tí ì mọ ikú tí ó pa òun gbogbo à ń lọ lójú ọ̀nà ni àti mọbi tá a gúnlẹ̀ sí má wo ọmọlàkejì rẹ torí pé Ọlọ́run bá pe rẹ̀ ní orúkọ kan tó yẹ pé gbogbo orúkọ tí Ọlọ́run bá ń pe rẹ̀ orúkọ mọ́kàndínlọ́gọ́rùn 99 names of Allah nínú ẹ̀ ní ṣiṣẹ́ lára àwọn èdè ènìyàn orúkọ kan wá ń bẹ́ẹ̀ tó ń pè ní alimudabbir ọba tí máa yí nǹkan pọ̀ bó ṣe wù yugayiru Allahu min hali ila hayi ali shah Ọlọ́run ọba tó bá jí láàárọ̀ mọ́ tí ìròyìn pé bó ṣe ń lọ ní ọ padà di alẹ́ kí ilẹ̀ ó tó sùn Ọlọ́run lè yí nǹkan pọ̀ mọ́ ẹ lọ́wọ́ tó yẹ pé ní o lè má rí nǹkan náà tó mọ́ tí àlùkẹ́ ọmọ náà bó fi dé abẹ́ ààrẹ ni tí ń kírun lánàá tí ò kírun mọ́lẹ̀ ni Ọlọ́run dà bára ọ̀rọ̀ rẹ̀ ni kọ́lọ́run dákun
ọlọ́run mọ́ yí ọ̀rọ̀ wa kó síbi tí ọ̀dà ọlọ́run ló kọ́ tí ń bẹ ọkọ̀ ara ẹ̀ ó lò lórí ẹni pé alimudabir èmi mo yí ipò bẹ́ẹ̀ ààrẹ tó jẹ́ àfa alánà lẹ́ni tí ń pàtẹ́wọ́ ní ṣọ́ọ̀ṣì ṣé agbára rẹ̀ ni àbí ọlọ́run bá ló dára bẹ́ẹ̀ lórí ẹ̀ ààrẹ tó jẹ́ mùsùlùmí lẹ́ni tí padà ń gbé egun tí ń gbé ẹ̀yọ̀ tí ń gbé gẹ̀lẹ̀dẹ́ tí ń gbé ìgúnnu lẹ́ni yìí tí wọ́n sì máa pe ọkọ rẹ̀ Abdulrauf Rauf ni Rasaki ni Abdullahi ni tí ó ṣe pé ní wọ́n ń bẹ nínú nǹkan tí ó ṣe pé ní wọn ò sí lójú ọ̀nà mọ́lẹ̀ ni sí àwọn ni àbí ọlọ́run alábí ní ẹ̀ẹ́lẹ́ wà jẹ́nà o àtàtún náà kẹ́ nígbàgbọ́ pé èmi ọlọ́run bá náà ní í ṣe gbogbo nǹkan ìwọ́n tó ń bẹ lójú ọ̀nà gbà pé ọlọ́run bá ló gbé ọ sí ojú ọ̀nà kìí ṣe agbára rẹ̀ alábí ní wàlà túmínú hátà tàhábù wá lè rí ìgbàgbọ́ yìí lè nígbàgbọ́ yìí hátà tàhábù àyàfi kẹ́ nífẹ̀ẹ́ ara yín sallallahu alayhi wa sallam ibo nífẹ̀ẹ́ wà àrẹ́bìnrin ẹ̀ lè ní ìgbàgbọ́ ẹ̀ lè darajatul iman ipò pé ìgbàgbọ́ ni mí mùsùlùmí òdodo ni mí onígbàgbọ́ òdodo ni mí hatta tahabu àfi kẹ́ nífẹ̀ẹ́ ara yín afala adullukum ala shay'in iza fa'altumuhu tahabbtum àrẹ́bìnrin kẹ́ bá fẹ́ nígbàgbọ́ yìí o ẹjọ́ ń júwe nǹkan kan fún yín tẹ́ fi ní ìgbàgbọ́ tẹ́ bá ṣe nǹkan yìí ẹ nífẹ̀ẹ́ ara yín àwọn sábẹ́ wa ní kíni Ànábì ní afshu salam bainakum ẹ fún àlàáfíà kalẹ̀ láàrin ara yín ẹ jẹ́ kí àlàáfíà ó jọba láàrin ara yín nínú ilé ẹ jẹ́ kí àlàáfíà ó jọba láàrin àdúgbò jẹ́ kí àlàáfíà ó jọba nínú mọ́sálásí jẹ́ kí àlàáfíà ó jọba láàrin ìlú ẹ jẹ́ kí àlàáfíà ó jọba Ànábì ní ìzàfàtúmùhù tàhábàtùn tẹ́ bá ti fún àlàáfíà kalẹ̀ yìí Ànábì ní ẹ padà nífẹ̀ẹ́ ara yín kìí ṣe pé káàrira wa láti ká pé assalamu alaikum tó yẹ pé ní ọ sọ pé ìkẹ́ ọlọ́run bá kọ́ mọ́ bọ́ àlàáfíà kọ́ mọ́ bọ́ tí ìkẹ́ tí ń bẹ lọ́kàn rẹ̀ ò sì jẹ́ àlàáfíà kò jẹ́ ìfẹ́ ẹnìkan là ń wí assalam awi kọ́ọ̀lùn bá ṣe sọ pé al-islam kọ́ọ̀lùn wa amalun zahir ó wí lẹ́nu ó ṣe sàlámù sí ọmọ ìyá rẹ̀ ó sì tún ṣiṣẹ́ tọ̀ kábìrà aláìlẹ́ ni àìmọ́ mùsùlùmí tí ń sálámù síra wọn ti àgbà sálámà ọ sálámù sẹ́lòmí yóò tún máa wọ́ ní bí ẹni pé ọmọ àwò bìrẹ̀ léèrè pé àbí mùsùlùmí kẹ́nà ẹ̀kọ́ ni wá ni tànẹ́bí sí ni afsu salam bainakum ibo là ń gbáyé náà lọ́gàn ipò tí islam wà láyé lẹ́ni àìnífẹ̀ẹ́ yìí mọ́ ọwọ́ ajẹ́ ká yẹra sọ́tọ̀ọ̀tọ̀ tá a bá lọ wo pé islam ẹ̀sìn wo ni ẹ̀sìn tó pọ̀ jù láyé a padà wá rí i pé nọ́mbà 2 àbí nọ́mbà 3 ní islam wà àwọn ẹ̀sìn kan bẹ tí wọ́n padà calculate pé wọ́n pọ̀ ju islam lọ kí ló fà á torí pé a ti yẹra sọ́tọ̀ọ̀tọ̀ sunni kò rí sufi gẹ́gẹ́ bí islam mọ́ sufi kò rí tẹ̀blígù gẹ́gẹ́ bí islam mọ́ gbogbo wa náà àwọn tí wọ́n ń ṣe àsálátù àti bàdá àwọn ìyàní àti sọ́ọ́ di oníbídíà ipò bídíà làwọn eléyìí ṣe wọ́n wá rí i pé àwọn tí wọ́n jẹ́ súnni wá rí i pé àwọn gẹ́gẹ́ ní islam wọ́n wá wo àwọn súnni yìí wọ́n rí i pé wọn ò tó nǹkan nígbà tá a bá ti yára sọ́tọ̀ tó tá a ríra wa ní mùsùlùmí kẹ́nẹ́ mọ́ à ń yára sọ́tọ̀ à ń pera wa ní kèfèrí à ń pera ní ẹlẹ́bọ kí ó tó di pé èèyàn ó pe ọmọ ìyá rẹ̀ ní ẹlẹ́bọ Ànábì ní iza qala ahadukum li akhihi ya káfíìr man qala li akhihi ya káfíìr ẹni yòówù tó bá lọ sọ fún mùsùlùmí ọmọ ìyá rẹ̀ pé ìwọ yìí ya káfíìr kèfèrí ni ọ́ Ànábì ní faqad ba'a ahadukum bihima ahaduhuma inú àwọn méjèèjì kèfèrí tó sọ ni yóò ṣẹlẹ̀ sẹ́nìkan lórí nínú ẹ̀yin méjèèjì torí pé ńgbà tí ó bá pe ọmọ ìyá rẹ̀ ní káfíìrì kèfèrí ẹlẹ́bọ ta wá wádìí rẹ̀ ta rí pé ohun tẹ́ ń pè ní ẹlẹ́bọ ni kìí ṣe ẹlẹ́bọ kìí ṣe kèfèrí Ànábì ní gbólóhùn tó sọ ni yóò padà sórí ìwọ tó sọ. Allahu Akbar. gbólóhùn Ànábì wa Muhammad Sallallahu alayhi wa sallam. ipò tí Islam wà láyé lẹ́ni à ń kírun lásán à ń gbàwẹ̀ à ń ṣe tẹ̀fsírì à ń ṣe wáàsí àmọ́ assalam àlàáfíà ìfẹ́ kò sí láàrin wa má. Islam wa ń lọ lọ́tọ̀ bádẹ́bí ṣe gbé kalẹ̀ wa ń lọ lọ́tọ̀
Ànábì lò fẹ́ púpọ̀ kódà tí èsè àwọn tí èsè pẹ̀lú àwọn tí èsè mùsùlùmí láàrin àdúgbò lẹ́ni tábàárẹ̀ nìkan pé kì í ṣe mùsùlùmí kì í ṣe ẹlẹ́sìn wa á ti wò ní wo pé àwọn ẹni náà lélẹ̀ sáwọn tá a tẹ́ ń bú àwa mùsùlùmí ẹgbẹ́ ara wa ní ẹni náà láàní bú àwọn tí èsè mùsùlùmí lẹ́ni náà tó jẹ́ pé ní òní la rí ọlọ́run bá nìkan lọ́mọ ọ̀la ilẹ̀ tí ọmọ lọ́la kò sẹ́ni tó yé yugayyiru Allahu min hali ila hali alisha al-mudabbiru Ọlọ́run ó lè yí nǹkan pé bó ṣe wù abẹ́ ọlọ́run mọ́ dà lámọ̀rí wa rú ọlọ́run ohun tí ó dé bá wa tàbí fi Islam lẹ̀ ọlọ́run mọ́ gbé bá wa gbogbo eléyìí ẹ jẹ́ gbogbo wa tá à ń bẹ ní fíríkọ̀ nínú Islam wahid ẹgbẹ́ lókù tí kálukú wa ń pèpè sí àwa tá a jẹ́ àlùsùnà ẹ jẹ́ á rí àwọn Sufi gẹ́gẹ́ bí ọmọ ìyá wa ẹ mọ̀ jẹ́ á gbé ogun tira wa mọ́ àwa Sufi náà ẹ jẹ́ ká rí àwọn àlùsùnà gẹ́gẹ́ bí ọmọ ìyá wa ẹ wo wá sí tí ń lọ láyé lẹ́nì eléyìí kèfèrí eléyìí bídíà eléyìí ẹlẹ́bọ ipò tí Islam wà láyé lẹ́nì nìyẹn àwa ra nírò ẹlẹ́bọ tánàbí wa Muhammad sallallahu alayhi wa sallam ó ní ngbà tọ́lọ́run sọ fún pé idiu ila rabbika bil hikmati wal mau'izati al hasana bó bá fẹ́ ṣe wáàsí fáwọn èèyàn ṣe wáàsí tó rẹwà wáàsí tó dáa wáàsí tínú èèyàn ó dùn wajadilhum billati hiya ahsan tó bá sì fẹ́ bẹ́yẹn ṣe ìfàǹfà ẹ mọ́ ṣe ìfàǹfà yẹn débi pé ní rọ́lọ́wọ́ bá mọ̀ ẹ mọ́ ṣe ìfàǹfà yẹn débi pé ẹ ní ríra yín gẹ́gẹ́ bí ọmọ ìyá kan mọ̀ ayé Al-Qur'ani ni jadilhum billati hiya ahsan bẹ́ẹ̀ bá dé Saudi náà wọ́n kọ́ síbẹ̀ idiu ila sabili rabbika bil hikma wal mau'izati al hasana bẹ́ẹ̀ bá ń lọ láti Mẹ́kà lọ sí Mẹ́dínà ẹ mọ̀ bá lójú ọ̀nà tí wọ́n gbé kalẹ̀ káàkiri pé wàá fà oníwàásí tó bá fẹ́ ṣe wàásí bil hikma ṣe é pẹ̀lú làákàyè Ànábì fi hikma pé àwọn yẹn ó fi hikma pé àwọn yẹn sínú Islam wal mau'izati al hasana wàásí tó dá ní ẹ ṣe ẹ má ṣe wàásí wàhálà mọ́ táwọn ní súnà nìní ipò tí Islam wà láyé lónìí lọ́dọ̀ àwọn onísúfì náà àtàsáwùf kí ni wọ́n ń pè ní tàsáwùf huwa tasfiyatul qalb pé ká fi fọ ẹ̀mí mọ́ ká fi súnmọ́ lọ́wọ́ bá náà fi gbé kalẹ̀ pé mẹ́ta náà ni arkanu tasawuf òun náà ni al-istighfar wa salatu ala nabi wa kalimatu musharraf la ilaha illallah ó ṣe astaghfirullah ó ṣe as-salatu ó sì ṣe la ilaha illallah Sufi ojú bẹ́ẹ̀ náà lọ ẹ wá já bira àwọn onísúfì gẹ́ láyé lẹ́ni wọ́n ní díẹ̀ lọ́wọ́ ọmọ tó yọmọ burúkú púpọ̀ lọ́wọ́ àwọn òbí ẹ̀ àwa gẹ́ láyé lẹ́ni sẹ́tà sáwùfù wa tá à ń ṣe láti fi jèrè ọkàn mọ́ ṣebí kálukú ń pèpè sójú ọ̀nà rẹ̀ ni ijó ìlú iná ló kù al-ikhtilat bayna ar-rijal wan-nisa babalá ń ṣe mọ́lìdí ànẹ́bì táwọn yẹn sì ń takò wáyé pé mọ́lìdí bídíà ni àtúwà ń ṣe àwọn nǹkan táwọn yẹn máa rí pé ṣe rí mọ́lìdí wọn láwọn ṣe ni o kí ló lè kàn á ń ṣe mọ́lìdí ànẹ́bì táàjò látàlẹ́ fá títí tílẹ̀ òfìsù ṣé gbogbo wa à ń lọ sí Kaula lọ́dọ̀ ṣe Ibrahim Niyas à ń lọ sí Maroc ní ọ̀dọ̀ ṣe Amada Tijani ṣé bí àwọn ṣe ń ṣe làwọn ń ṣe láyé lẹ́ni bí wọ́n bá ṣe mọ́lìdí ní Kaula títí látàlẹ́ títí ilé òfin mọ́ wọ́n mọ̀ tilawatul Qur'ani ni wọ́n sì máa sọ akhlaqu rasul ahiyatu rasul asiratu nabawiyya iná ni wọ́n máa sọ wọ́n sọ̀rọ̀ nípa ìgbésẹ̀ ayé ànẹ́bì wọ́n sọ báwo lànẹ́bì ṣe ṣe pẹ̀lú àwọn èèyàn wọ́n sì ṣe àṣàlátù wọ́n sì ka odidi alukurani ẹ̀ lè rí ju ẹ̀ lè rí lù bí àṣùbà bá di tó bá pinnu báyìí wọ́n pa gbogbo tí wọ́n ṣe tì ní wọ́n lọ kírun tó bá kírun tán tún lè padà síbẹ̀ o àmọ́ pé àsìkò òun tó ẹ lọ sí Kaula àwọn tẹ́ ń lọ ẹ béèrè ṣé báwa lè ní tá a bá lọ tá a bá dé básìkò òun bá tó bàbá là ń ṣe mọ́lìdí àní kó bẹ́ẹ̀ a máa pé ìrún rẹ̀ lè yí tàǹkì ta lọ sọ fún ọ bẹ́ẹ̀ àwa là ń fún àwọn yẹn lọ́rọ̀ sọ Islam ẹ jẹ́ àṣẹ báwọn tó gbé àwọn aṣáájú ṣe àwọn ẹni ṣe ní ṣe pé afẹ́fi súnmọ́ lọ́wọ́ bá ní àpẹ́ lónìí tasawufu dídí pé kálukú ṣé bọ́bá jọ́mù rí di ṣé òkẹ́ nìsí ṣé òun yóò tún nígbà kọ́ dọ́dọ̀ ṣé omi ìmá tá a sì ń pera ní mùsùlùmí kan náà yóò ti rí ọ ní rí pé ọba kò lọ́dọ̀ mi ó tún lọ́dọ̀ ẹlòmíì àmọ́ wá sáré zawiya káàkiri mo ti ní zawiya ní ìlú bayo mo ti ní zawiya ní Burkina mo ní ní Abidjan mo ní eré zawiya lókùtà ìjọ kásá níjọ ibi tí Islam wà láyé lọ́dọ̀ àwọn oníṣúfù nìyẹn ẹ jẹ́ ká tó àárín yẹn ṣe
tá a bá lè tún ṣe tá a ṣe bá àwọn aṣáájú ṣe ṣe kò sẹ́ni ẹ wo bàbá Sheikh Ibrahim wọ́n wà hafiz alim ọha Kùránì sórí wà kúlọ̀ ọ̀bùnẹ́yì hufas gbogbo àwọn ọmọ Sheikh Ibrahim àtọkùnrin àtobìnrin gbogbo ní ọha Kùránì sórí ẹ dákun Kùránì wò làwọn ha sórí lónìí o Kùránì wò làwọn ha sórí ẹ bá balẹ̀ kọ́lé ìwé láyé ẹ̀kọ́ náà mú táyé iná lókù tí táwa ń wí káàkiri ẹ bá pé bàbá wí pé lásìkò táǹsì age of reason la wà yìí bọ́bá fẹ́ sọ̀rọ̀ mú hújà wá mú àdílà wá àmọ́ gbọ́ lẹ́nu bàbá bẹ́ẹ̀ bá ka àdìsí gan wọ́n tún sọ pé wá àdìsí wo ibo ní àdìsí yẹn wà tí wọ́n á sọ pé bàbá kan mọ́ni wà bàbá tani bàbá tí wọ́n sọ pé mo gbọ́ lẹ́nu bàbá kan àfi kó mú àyà wá kó sì mú àdìsí wá bọ́bá tẹ̀ fi àkùwálì lọ́làmá àsọ̀rẹ̀hìn tó fi jẹ́rìí gẹ́gẹ́ bí àsìkò àwọn alásàlátù torí pé kí náà fi gbé àsàlátù kalẹ̀ òun náà ni pé àwọn obìnrin wa yìí tí wọ́n ń lọ sí ilé ijó tí wọ́n ń lọ sí church tí wọ́n lọ ń pàtẹ́wọ́ yìí ẹ jẹ́ àfihàn kẹ̀kẹ́ dì wọ́n mọ́lẹ̀ ní ọjọ́ Sunday táwọn náà máa rí pé nǹkan yìí látara bẹ́ẹ̀ wọ́n lè máa kọ́ alukuran látara bẹ́ẹ̀ wọ́n máa kọ́ àdìsí látara bẹ́ẹ̀ wọ́n kọ́ nípa ẹ̀sìn látara bẹ́ẹ̀ wọ́n mọ̀ bí wọ́n ṣe ń kírun látara bẹ́ẹ̀ wọ́n mọ̀ bí wọ́n ṣe ń wẹ jẹ́nẹ́bà látara bẹ́ẹ̀ wọ́n mọ̀ bí wọ́n ṣe ń ṣe gbogbo nǹkan nínú Islam ibo la àsàlátù wa dà láyé lẹ́nu àsàlátù di pé àti wàá fẹ́ sọ ọ́ di bíi pé ọjọ́ Sunday yẹn nìkan iná ni ló gbé òsọnù irun kò sí ẹyọ kan gbogbo àwọn nẹ́fìlà kò sí ẹyọ kan àmọ́ tó bá dijọ́ àsàlátù yìí àsàlátù ni máa fi ṣe torí irun tó fi gbé àsàlátù kalẹ̀ nìní gbogbo àwọn ọjọ́ àsàlátù láyé lẹ́ni ó wá di pé gárùdì wa pé tájẹ́ẹ̀tì wa náà ní owó kọ́sá dáwó kọ́sá ẹ lọ Nàìjíríà kẹlẹ̀ owó náà kọ́ dáwó kò séyọ fẹ́ kàn wọ́n pẹ̀lú kọ́ kí wọ́n gbà wẹ̀ kọ́sá ti mú wa ẹjẹ́ àtọ́ àárín yẹn ṣe gbogbo àwọn alásàlátù ibi tí Islam wà láyé lẹ́ni ilé là ń sọ fún wa nì kò sí gbogbo wa máa mi nǹkan mi àwọn máa mi jàmọ̀ ìyá tí mi jàmọ̀ ìyá tí Islamiyya ìlà wa qad tagallaw wa tatarraf kò sí ẹnìkan nínú àwọn ọjọ́ ìsìláàmù tí ó dé àyàfi ká sàṣì àṣejù àtàyẹnu àlà àgbẹnugbọrí nígbà àwọn alùsùn táwọn náà dé wọ́n ń pè wá sójú ọ̀nà yìí pé ẹ jẹ́ padà síbi ànẹ́bí ṣeṣe ká lo àyàtò rọ́sùl ká mú ànẹ́bí ká fi ṣe àmọ́ ń gbà táwọn náà padà gbé dé àwọn náà tún padà táyẹnu àlà wọ́n táyẹnu àlà pẹ̀lú àwọn ọ̀rọ̀ wọ́n táyẹnu àlà pẹ̀lú àwọn ọ̀sẹ̀sí ẹ mọ̀ jẹ́ kẹ́mi wo lé koko kò wọ́n tó ní ànẹ́bí ká padà sí ayé ànẹ́bí sí ẹ̀mí ànẹ́bí máa lé sí àwọn sàábì rẹ̀ ni sí ẹ̀mí ànẹ́bí máa lé sáwọn tí èé ṣe mùsùlùmí ni. báwo la ṣe fẹ́ máa ṣẹ́ra wa tà ní dáríjì ra wa a sì ní nánú alùsùnà wàlìjàmá ẹ wá wọn láàrin àwọn alùsùnà àlìjàmá yìí àwọn ẹ̀ tún á pín yẹlẹyẹlẹ ibẹ̀ náà látún ti rí izalatul bidia wà iqamatu sunna inú àwọn kẹnu àwọn kan náà tún bẹ ìyá òtòrás àwọn kan tún nù ní àwọn kan tún dé nísìn wọn ní lájàmá làwọn alùsùn náà àwọn ní lájàmá wọn ti ní mọ́sálásí káàkiri nísìn pé àwọn olórúkọ kẹwọn àyẹsẹ jàmá àmọ́ alùsùn inú súnà náà ni wa gbogbo wọn tẹ bá wà lọ tẹ bá bọ̀ ẹ rí i pé ọ̀pọ̀ nu wọn náà ò tún bára wọn ṣe wọn tún ti di àwọn súnà wal jamaa ẹ sì ń pera yín ní súnà aljamaa bẹ́ẹ̀ bá gbọ́ àwọn àfáà láwọn àfáà àwọn àsùnì yìí ẹ máa rí pé ẹ ti rí pé wọ́n máa gbà fúnra wọn ẹ jẹ́ ká tún àárín yẹn ṣe. àwọn onísúfin náà ẹ jẹ́ ká tún àárín yẹn ṣe Islam ń bàjẹ́ púpọ̀ lọ́wọ́lọ́wọ́ pọ̀lọpọ̀ nu wa ìjọ ní kálukú wá ń lé nígbà tó àfáà tó fẹ́ níjọ títún náà ń wẹ ọṣẹ pé à ń bí pé ọṣẹ tó ń wẹ torí kí wọ́n fẹ́ káwọn ọjọ́ mi ọ̀pọ̀ ni ẹ wá dákun ìjọ ni tọ́pọ̀ ni ẹ mọ̀ pé kéèyàn kó yẹn jọ àdéhùn bẹ́ẹ̀ ni ọ̀pọ̀lọpọ̀ àfáà tí ń kó yẹn jọ àròjọ rẹ̀ wájú Ọlọ́run nígbà míì tí bá jó pamọ́ pé pẹ̀lú báwo mo ṣe fẹ́ lẹ́fẹ̀ẹ́ sinra mi pẹ̀lú àwọn èèyàn yìí níwájú Ọlọ́run lọ́jọ́ jẹ́ pé nígbà míì tí báwo àtẹ̀wá sú mi ipò ọ̀gbọ́ bá ti kírun tí mo gbàwẹ̀ tí mo yan nẹ́fìlà ẹni náà ti tó ìjọ ilẹ̀ lómi tí wọ́n ń sáré lẹ́ni lọ́dọ̀ àwa tẹ̀bùlígù adé
tẹ̀bílígù dé látara pé ẹni ọ̀dá tẹ̀bílígù lẹ̀ wọ́n wà sòfíyù min qablu sòfíyà kánà sòfíyà min qablu sòfì ní tẹ́lẹ̀ àmọ́ ń gbọ́ orí àwọn ṣẹ́sí kan látara àwọn sòfì tí wọ́n ṣe pé èsèsì yìí ẹ̀mí mi kọ̀ ọ̀nà ìyá ọ̀dá tẹ̀bílígù ọ̀dá ẹ̀yàní dáwàtú tẹ̀bílígù lẹ̀ dá tẹ̀bílígù yìí àwọn à ń pèpè lọ síbi pé ẹjẹ́ amáyé fúfú yẹ ẹ mọ̀ jẹ́ ara yẹ ní nǹkan babara nísìnyí àwọn náà tó àtayẹnu àlà kí ni tayẹnu àlà ni pé Al-Qur'an sọ pé tẹ́gí fi máa atakallahu dara al-akhirah wala tansa nasibaka minan dunya bọ́bá lọ ń wá ọ̀run mọ́ gbàgbé ayé ibi táwọn náà ti tayẹnu àlà pẹ̀lú pé wọn kò sẹ́ni tèmi ọba ṣe kò síbi tí ń lọ mo máa ń lọ ọ̀dọ̀ àwọn tẹ̀blígì ń lọ gbọ́ wá sí wọn mo ń lọ hálíkọ̀ lọ́dọ̀ àwọn oníṣúná ń gbọ́ wá sí wọn torí pé alìsílámù wáhid islam ọ̀kẹ́ náà ni àmọ́ ń ta ẹnu àlà náà ni pé ẹ jẹ́ kí a gbìyànjú ẹ jẹ́ kí ìmúra wa ẹ jẹ́ àfi pa òyìn sí ọ̀nà káwọn yẹn ó rí pé mùsùlùmí ẹ̀sìn mímọ́ ni ẹ mọ̀ jẹ́ alẹ́ ọ̀run nìkan wàlá tansa nasibaka minan dunya Al-Qur'an lọ sọ bẹ́ẹ̀ wọ́n gbàgbé ohun tá a fún ọ láyé nígbà tó fìyàwó lẹ̀ ó fọmọ́ lẹ̀ bí wọ́n bá lọ jáde jọ́mẹ́ta jọ́mẹ́rin àmọ́ oṣù mẹ́ta kí o fi àwọn àtọmọ́ lẹ́nu lé aza tagalla wa tatarraf alguluwu ni ẹ̀ ó ti pọ̀ jù tá a bá lè tún àárín ẹsẹ̀ àwọn onítẹ̀bílígù á rí pé ìsìláàmù yóò padà di pé àwọn èèyàn máa rí wa ní ìrìkíní àmọ́ ìyàwó ẹ̀yẹ́ fi àwọn àtọmọ́ lẹ̀ lóòótọ́ tabako láyé ṣé wọn ò ní sáyé ni sáwọn ìyàwó àtọmọ ní sẹ bẹ́ẹ̀ ni àmọ́ gbà tó ń bẹ láyé ẹ̀tọ́ rẹ ìṣesítọ́ ẹ kó ṣe fún wọn ara yẹn sòkúta ẹ̀yẹ́ fi ìyàwó àti ọmọ ìyàwó lẹ̀ fún oṣù mẹ́ta nù lé aláǹṣe tọ́lọ́hún àárín ẹ jẹ́ ká tún àárín ẹ sí. gbogbo àwọn nǹkan yìí ibi tí gbogbo wa ti kù sí iná lásán ibi tí Islam wà láyé lónìí ẹ jẹ́ ká padà sí ara Ọlọ́run ká sì padà sí ọ̀rọ̀ Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam. ibi tá a wá kù láyé lónìí àwa mùsùlùmí òun náà ni pé a máa ṣàdúrà kẹ́pẹ́ Ọlọ́run pani adébọrẹ́ ọ̀yà gbé súnà Ànábì ga ìjẹ́ tá a bá sọ fún wa láyé lónìí pé àwa mùsùlùmí gẹ̀ láàrin iṣẹ́ ẹbọ láàrin lọ lórí Islam kọ́. báwo la ṣe tún ràn wọ́n lọ́wọ́ o. naam ẹ rí i pé wọ́n gbé àwọn kẹ̀kẹ́ kalẹ̀ láyé lónìí tí wọ́n ń pè ní aulama yìí èdè Lárúbáwá ni òun náà ni wọ́n ń pè ní social media yìí ibẹ̀ láti rí WhatsApp ibẹ̀ láti rí Facebook ibẹ̀ láti rí YouTube ibẹ̀ láti rí Instagram ibẹ̀ láti rí gbogbo àwọn content. ààrẹ TikTok. tọ́ àwa ajá bira wa lẹ́ni àwọn àwọn là ń lo àwọn nǹkan yìí jù láyé lẹ́ni àwa mùsùlùmí náà là ń lo jù ọ̀nà táwa ń gbà lóyìí a sì ń ṣàdúrà pé Ọlọ́run pani adébọrẹ́ gbé súnà Ànábì ga gbogbo owó tá à ń ná lórí WhatsApp ń ná lórí Facebook yìí tó yẹ pé a bá ṣe wá sí nísìn rú wá sí tàǹsí lọ́wọ́ nísìn àwọn ilé tí ọ̀fẹ́ náà ti ń wo pé wọ́n jù sórí Facebook ìjù sórí Facebook yẹn nísìn ó ní iye tí tá ń ṣe fáwọn yẹn bẹ̀. bẹ́ẹ̀ni. àwọn tó ní Facebook yìí tó ní WhatsApp yìí gbogbo wọn yẹn ṣe Ìsìláàmù. àwọn tó ní ẹni tó ní WhatsApp òun jẹ́ Pentecostal Church ó ní iye tí wọ́n gbà lórí WhatsApp. gbogbo àwọn owó yìí ó ní iye tí ń lọ sọ́dọ̀ àwọn Kírísítẹ́nì ń bẹ̀. àwọn Kàtólíkì. àwọn Kàtólíkì ó ní gbogbo ohun tí ń lọ sọ́dọ̀ ń bẹ̀. iná ẹ̀ ni wọ́n ń lò lórí àwa mùsùlùmí. ebi lónìí bá a bá ṣe wá sí bàbá jókòó bọ èèyàn méjì bàbá ṣe wá sí àbá ṣe kíní kan orí Facebook orí WhatsApp orí YouTube ilẹ̀ la máa sáré àwọn àárín adẹ́bọ lọ́wọ́ lórí súnà Ànábì wa Muhammad a sì sáré àìpẹ́ lọ́n paná adẹ́bọ rẹ gbé súnà Ànábì ga gbogbo àwọn kẹta ń lò yìí àwọn tó wá ṣe wọn ẹ ṣe Muslim wọn ẹ ṣe Islam àwọn ẹlẹ́bọ àwọn Christian ló ṣe a sì tún rìn wọ́n lọ́wọ́ àpé ká má gbé nǹkan sórí Facebook àmọ́ ó ti ń pọ̀ jù ipò tí Islam wà láyé lẹ́ni ipò pé àwa rí lúbù àrí jawhar orúkọ lásán iná ló kù. èwo ni lúbù èwo ni jawhar. òun náà ni pé ojúlówó. wọ́n lè sọ pé mùsùlùmí ló ṣe kìíní yìí o mùsùlùmí ló ṣe yìí o àárín kankan ṣe. Al-Qur'an ṣe pé wala tansa nasibaka minan dunya ẹ mọ́ gbàgbé ìpín yín nílé ayé láàkàyè tọ́lọ́run fún wa yìí ibo la fẹ́ lò sí àwa mùsùlùmí. àwa kọ́ la ṣe mọ́tò àwa kọ́ la ṣe pléènì. àwa mùsùlùmí ibo la fẹ́ lò láàkàyè yìí sí
ṣebí làákàyè tiwa làákàyè bá ṣe búra wa ni làákàyè ká gbé òṣèlú ká sì gbé fìlà sórí ká gé fìlà ká wọ agbádá ká wé láwàní ká lo kíní sọ́rùn ká lo mìdíl sọ́rùn àlìkútura ká lo kútura sọ́rùn ilẹ̀ làwa ń bá kí àwa jàsẹ̀ ẹjọ́ ìsá àmọ́ bíi tí islam ti wá ilẹ̀ ló ń fa lóní tá a sì lára wa islam wa látọ̀dọ̀ àwọn lárúbáwá àwọn lárúbá tẹ̀sí rí ẹlẹ́jọ́ ni wọ́n nígbà tá a bá kí ó ṣe tíra kan jọ kan ó ní seidu kọ́ìm pé ìrọ́bù tí ń bẹ fún seidu kọ́ìm pé seidu dúró ìrọ́bù tí ń bẹ fún ó ṣe tíra 76 fún ẹ dákun ẹ wo lórí pé seidu kọ́ìm lásán seidu kọ́ìm seidu dúró ó wà ní ẹ tó bá fẹ́ sọ ó lè sọ báyìí ó ṣe tíra bíi àìmọye lórí ẹ̀ níbi òun la fẹ́ rọ́nẹ̀ lọ làákàyè tọ́lọ̀ fún wa ẹ jẹ́ àlọ́ wọn látàǹsá ní sí ìbákamínà dúnìyà tẹ́ gbogbo làákàyè tàwa mùsùlùmí láyé lónìí ṣebí kálòdì ọmọ kálòdì ìyàwó àwa ń lo tẹ̀dí yóò làwọn court àwa ń ra àsìkò láre níbi táwọn yẹn ti ń make millions of naira millions of sefa millions of dollars láàrin wákàtí kan owó tẹ́lómi ò rí ó tó ní láàrin ọdún mẹ́wàá àwa wá lò di ọmọ àdúrà bẹ̀rẹ̀ a ṣe àsàlátù ànábì a ṣe àsìkiri a ṣe ayélálá a ṣe kìíní kan àwọn ńlá kan máa wò pé sáwọn eléyìí ọmọ pé ayé ti yí padà ni sáwọn eléyìí ọmọ pé ayé ti kó bí ti tẹ́lẹ̀ ni àmọ́ àwa west asco wákàtí méjì mẹ́ta àti kò ní òdi ọmọ àti kò lódò ìyàwó ẹ wá jẹ́ abira lérè gbogbo wákàtí ta lóyún èló la pa ń bẹ̀ gan-an ṣebí ní owó tá a pa yìí ibi tí islam dé láyé lónìí ilé àtúmọ̀ bára wa jà sí àtún gba ọ̀tá láàrin ara wa ẹ̀ náà ẹ wo iye tó fún mi ẹ wo ọ̀sẹ̀ irú olówó ẹ dákun ibi táwọn yẹn ti lọ sọ́jà tó ti make millions àwọn owó tá a pa kò tọ́gọ́rùn kí a sì máa bára wa jà lé lórí torí bẹ́ẹ̀ islam ẹ jẹ́ ká padà ọjọ́ ti lọ àsìkò dẹ̀ ti lọ ẹ jẹ́ padà èyí tá ń bá lọ yìí èsì kìí sáré rárá bí ọba jẹ́ àfà ọjọ́ àfà ò pé kọ́ mọ́ níṣẹ́ lọ ìmàlú fasara lọ ọmọ alákùn wa rasulu ọlọ́ọ̀bá ní ẹ ṣiṣẹ́ abára àfà títún sẹ́ lónìí a máa pè pẹ̀lú gbókè tó kéyì títún alọ́ ń ta sọ́ọ̀bù ṣé kéyìn ó ta sọ́ọ̀bù orí ibú bẹ́ẹ̀ ni pẹ̀lú gbogbo tó kó èyí tó ń wa táxi ṣé kéèyàn wa táxi ẹ̀ lọ́wọ́ ẹ̀ wo mẹ́ka ni gbogbo àwọn tẹ́lẹ̀ tí wọ́n ń wa táxi yẹn kò fún àṣọ lọ́pọ̀lọpọ̀ nù wọ́n wá Kùránì sórí bàbá ràfà tí ń wa táxi lẹ́yìn lónìí ọ̀rọ̀ ara lẹ̀ wọn ti burú fún kí ni burú ń bẹ́ẹ̀ ìjókòó sílẹ̀ ìlàmàtà ìgbà wo lẹ́yìn fẹ́ jókòó rí bàbá ràfà tí ń lọ tí ń bọ̀ ara lẹ̀ ọ̀tọ̀ ìgbélé mọ́ ṣé kọ́ wá jókòó bí omi adágún ni èló lẹ́ fún ṣebí náà àwẹ̀ nìkan ni la mùsùlùmí la máa ń tọrẹ ṣebí náà àwẹ̀ nìkan la ń sànú àánú wo náà àánú mílíkì àti ṣúgà ẹ lọ gbé mílíkì àti ṣúgà lèyàn mú ọdún tí ń bọ̀ àríra àṣàánú mọ́ ìsìláàmù ti kó bó ṣe kó wà ẹjẹ́ padà alẹ́ ìsìláàmù kọ́ọ̀lù wọn àmàlù zọ́ọ̀ìr ká sọ ọ́ lẹ́nu pé mùsùlùmí ni ká sì ṣiṣẹ́ tọ̀ ká ṣe bá nẹ́bí ṣe wí gbogbo apáta ẹjẹ́ arìnrìn anírè ọmọ ìyá kan náà eléyìí yọmọ jẹ́ ìtanijí díẹ̀ kìí ṣe wá sí à ń ṣàlàyé ọ̀rọ̀ fúnra wa ni à ń ṣe tẹ̀m̀bíù fúnra wa ni à ń ṣe ìrìṣàdù fúnra wa ni à ń tọrọ asọ́nà ibi tá a kù sí àtẹ̀mí tí ń wí àtàwọn tá à ń gbọ́ gbogbo wa náà lájọ níbi tó kù sí ibi àwọn kù sí ẹ ibẹ̀ ní ká tún ṣe kọ́lọ́n kọjọ kọ́lọ́n bá kí ọ̀sánù wa Allahumma aslihu ummata sayyidina Muhammad Allahumma farij an ummata sayyidina Muhammad Allahumma arhamta sayyidina Muhammad Allahumma ghfir li ummata sayyidina Muhammad Allahumma sur ummata sayyidina Muhammad sallallahu alayhi wa sallam اللهم اعز الاسلام والمسلمين اللهم انظر الاسلام والمسلمين واقص صلب الصليبيين واهدنا وفقنا الحق والطريق المستقيم وانظر مجاهدين في كل مكان والدامر اعداءنا واعداء دين يا عزيز يا غفار يا رب العالمين اللهم احسن عاقبتنا في الامور كلها واجرنا من خزي الدنيا وعذاب الاخره يا ارحم الراحمين ولا حول ولا قوه الا بالله العظيم. تو الحمد لله adúpẹ́ mi Ọlọ́run bá kí àwọn bàbá Mọ́lánà Sheikh Alhaji Abdullahi Idris Alagbo Az-Zakawi Al-Imam tí wọ́n ṣe ìdánilẹ́kọ̀ọ́ fún wa ìbéèrè ń bẹ tẹ́mi náà fẹ́ béèrè mo sọ pé náà fẹ́ béèrè lọ́wọ́ wọn inú ilé àmọ́ láàrin bí ìṣẹ́jú kan jẹ́ kí mi náà dátọ́ mi káwọn náà dátọ́ mi náà kò lọ sí pé àwa ṣe ìbéèrè lọ́dọ̀ wọn mo ń padà bọ̀ wá sọ̀rọ̀ àtẹ́kù láàrin ìṣẹ́jú kan ẹ̀fọ́ mi ìṣẹ́jú kan péré àwọn bá ń kalọ̀.